tó kábíyèsí ọba mi Èdùmàrè adúpẹ́ pé ògo lọ́wọ́ Ọlọ́run ọba mi Èdùmàrè adúpẹ́ lọ́wọ́ àwọn àgbààgbà Yorùbá community in Libya ní Tripoli pàápàá jùlọ lọ́wọ́ àwọn ààrẹ wa Jonathan bàbá wa Táíwò iṣẹ́ takuntakun a dẹ̀ kí gbogbo ẹ̀yin ọ̀gá wa bàbá wa tẹ̀ wá nù task force ojú wọn rèé ẹ̀yin tí ẹ̀ ń wo fọ́nrán yìí fọ́nrán tẹ̀ ń wò yìí òun ni àwọn obìnrin tí wọ́n ń kìsì àràbò tó ń káàkiri tó ń jà wọ́n nílẹ̀ ojú wọn rèé ọwọ́ ti tẹ̀ wọ́n ọwọ́ ti bà wọ́n o ẹ kúṣẹ́ takuntakun ẹ̀yin Yorùbá community nílẹ̀ Libya ní gbogbo àwọn ọmọ Yorùbá àpapọ̀ pátá tẹ̀ la ṣe ń sọ wípé bá a bá lólórí gidi gbogbo ojútì tó ń dé bá Yorùbá nílẹ̀ Libya yìí ìṣèkìní yóò dínkù ìjọ kọ́kọ́ ló bẹ̀rẹ̀ àmọ́ a mọ̀ pé pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ yín ìfọwọ́sowọ́pọ̀ ọmọ Yorùbá lápapọ̀ a mọ̀ pé gbogbo àṣekìní yóò dínkù bẹ́ẹ̀ ẹ ti rí pé iṣẹ́ takuntakun ni àwọn bàbá wa látòrí pẹ́sidẹ̀ntì tó fi dé orí àwọn elders of council àti àwọn task force wa àti pé iṣẹ́ gidi iṣẹ́ ribiribi ló ń ṣe wọ́n ti rí wọn ṣe rí bọ́ ṣe ń sunkún tó ṣe wọ́n sunkún bí egbére ìgbà tí wọ́n ń ṣe fọ́nrán yìí wọ́n mọ́ abẹ́ẹ̀ yìí tó kì í sí ẹ̀rẹ́ o òun lẹ̀ ń wò yìí ló ń bẹnu jẹ́ yìí yẹ pé o lè bẹnu jẹ́ báyìí ẹ̀já máa fèyí ká máa fèyí kọ́gbọ́n ẹja máa fèyí kọ́gbọ́n ìlú onílùú láwa ẹja ṣe bó ṣe fẹ́ wa ṣe bó ṣe mọ ẹlẹ́wà ṣàpọ́n wọn ní wọn tó wá lù ú àtúndàmù àbẹ́ẹ̀ rí báyìí ilé à máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa pé ká mọ ọmọ ẹni tá à ń ṣe o ire o orúkọ mi yí padà Mighty Play TV ẹ ṣé.